Sheikh Akeugba Gold mà tún ti tú àwọn nǹkan kan tó lágbára nípa arábìnrin Morenikeji Adeleke tí ọ̀pọ̀ mọ̀ sí Egbin Ọ̀run tó dolóògbé ní kòpẹ́kòpẹ́ yìí. Àfáà yìí ní bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ tí ọ̀rọ̀ ikú arábìnrin arẹwà yìí gan òye ni wọ́n ó ti máa gbé oríṣiríṣi awuyewuye káàkiri nípa pé irú ikú wo gan ló kú àti pé bóyá ó ṣeéṣe kó ní kọ́lọ́fín kan eléyìí tí ó ṣeéṣe kí ó ṣe okùnfà ikú òjijì yìí. Àmọ́ báyìí tí Egbin Ọ̀run ti ṣe bẹ́ẹ̀ tó ti dágbére fáyé pé ó dìgbà ó ṣe, ó ti wá kùkù àwọn nǹkan mẹ́rin kan tí ayé mọ̀ ọ́n sí tó sì ṣeéṣe kí ó ṣe wípé ìyẹn gan ni Ọlọ́run ó fi ṣe ìdájọ́ ẹ̀. Ó mà ṣe o. Kí ni àwọn nǹkan mẹ́rin tí Sheikh Akeugba Gold ń sọ yìí, àti pé kí ni àwọn nǹkan tí àfáà yìí tú nípa ikú Egbin Ọ̀run? Fọ́nrán ilé yìí mà tún kùn ó kẹnu, àfi kẹ́yìn èèyàn ó farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ lágbọ́yé. Ìkànnì DigiNaija Television lẹ kalẹ̀ sí, ẹ dákun ẹ máa bá mi tẹ subscribe button tó wà lójú ìwòran yín, bẹ́ẹ̀ sì ni ẹ ní àǹfààní láti láìkì fọ́nrán yìí, kẹ́ fèròǹgbà yín sí kọ́mẹ́ǹtì, ẹ sì tún láǹfààní láti máa pín fọ́nrán yìí kó máa lọ káàkiri. Àwọn nǹkan mẹ́rin tí Sheikh Akeugba Gold dárúkọ ní ìwà àánú ṣíṣe tí ayé mọ arábìnrin Egbin Ọ̀run sí. Ẹ̀ẹ̀kejì ni ijó jíjó tí ó sábà máa ń fi dá ara rẹ̀ lárayá ní orí ayélujára. Kí wá ní àwọn nǹkan méjì tó ṣẹ́kù tí Sheikh Akeugba Gold dárúkọ nípa arábìnrin Morenikeji Adeleke? Ẹ jẹ́ a gbọ́ látẹnu àfáà oníwàásí yìí. Rí Egbin Ọlọ́run gbogbo ń tó kójọ ọ̀dà gbogbo ẹ̀ lẹ̀ lọ́sàn-án gan. Egbin Ọ̀run gbogbo ń tó kójọ ọ̀dà gbogbo ẹ̀ lẹ̀. Arẹwà obìnrin lọ. Ẹni tí kì í bára ẹnu jẹ́ ńgbà kan tí máa jó gbogbo ògbà láti múnú ara ẹ̀ dùn. Ọlọ́ tó ń tẹwà rẹ̀. Ọlọ́ tó ń ti gbogbo ń tó ní. Láàárín ìṣẹ́jú kan sí kejì ni. Àbẹ́ẹ̀rí Ọlọ́run ni. Dókítà tí ń tọ́jú èèyàn sì wọ sàárè. Aláàárẹ̀ tí ń tọ́jú ní bẹ láàyè tàwa lálágbára lẹ́yìn Ọlọ́run. Tó bá jẹ́ pé bẹ́gbin ọ̀run ṣe ṣàyé tó kò lé ọ̀run, ayé tó lé orí mú, orí ayé mú ó ti dàyé lẹ̀ báyìí. Ó kù okùn tí ó pàdé wájú Ọlọ́run. Ẹlẹ́sìn ayé ẹ kìlọ̀ fáwọn òmùgọ̀ àárín yín tó ń pera wọn ní tí wọn ò jẹ́ wájú Ọlọ́run. Gbogbo ń tẹ́gbin ọ̀run kó jọ èwo ní tẹ̀lé lọ síwájú Ọlọ́run nísìn. Ó kúkú nǹkan mẹ́rin tẹ́ ń sọ nípa rẹ̀. Ó kú pé ẹni aláàánú ni àwọn èèyàn ló máa ń ṣàánú. Ó kújọ́ tí ó pàdé Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì, ó kújọ́ tí máa jó. Ìwọ tó jẹ́ pé gbogbo ayé tiẹ̀ ìbànújẹ́ ni, ẹni tó jó ló tún jó tó lọ jókù yìí. Ká tó wá sọ̀rọ̀ tó ń bá rẹ̀ nú jẹ́ níjoojúmọ́. Ó kú tí ẹ̀sìn tó jẹ́ pé Bàṣírà ni wọ́n sọ ń jọ wọ́n bí kó tó wá lọ sẹ̀sìn tó kú lé lórí. Ó kú pẹ̀lú gbogbo ohun tó wá kójọ tá a mẹ́ni tí ó jogún ẹ̀. Ọ̀tá rẹ̀ ó jogún nù tó kójọ kì í ṣèpè. Bí ó ṣe rí fún ni ó rí fún gbogbo ẹ̀dá. Ẹni tó hẹ́ẹ̀tì jù ń bẹnu ẹni tí ó jogún ẹ̀ tọ́ ọba ikú ò láyé sí. Ibi tá a bá yé dé. Ọlọ́ni alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amalan wa huwa al-azizul ghafur. Wa huwa al-azizul ghafur. Ọlọ́run ni mo dá ikú, mo dẹ̀ dá ìyè. Tabarakalladhi. Mo dá wíwà láyé, mo dá òkú. Liyabluwakum. Ikú ẹnìkan mo fẹ́ máa fi dá ẹ̀yin tẹ́ kù láyé wò. Liyabluwakum. Ikú òjijì mo fẹ́ máa fi dá yín wò. Liyabluwakum. Ikú tí ọjà wá níbi tẹ́ ẹ̀ ti lérò. Ẹ̀yin ọmọ rẹ̀ ti wájú. Èmi Ọlọ́run ó mú dé látẹ̀yìn. Ayyukum ahsanu amalan. Ayyukum ahsanu amalan. Mo fẹ́ wo ta ni ó ṣiṣẹ́ rere. Ta ni ó kẹ́kọ̀ọ́. Ta ni ó ronú. Pé
so bí kú ṣe dín náà ni ẹ̀gbin ọ̀run sì já fáwù lẹ́ẹ̀kan náà ó sì lọ tẹ́ bá rẹ́ni tí ó bá parọ́ ẹlòmíì ó sọ pé ọlọ́gbẹgbẹ́ kan ni ta ló sọ bẹ́ẹ̀ fún ọ sọ wà ń bẹ̀ nígbà tó gbẹgbẹ́ ẹlòmíì ó sọ pé ẹ̀mọ̀ pé mèrè ni ó ti rẹwà ju torí àdánwò kan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá obìnrin tó bá ti rẹwà ọmọ omi ni lọ́dọ̀ wọn lóbìnrin tí ò rẹwà táwọn òyìnbó Jamaica obìnrin tí ò rẹwà táwọn obìnrin ilẹ̀ Lárúbáwá bó bá ti rẹwà bẹ́ẹ̀ gbin ọ̀run ṣe rí yẹn ó ti dọmọ omi lọ́dọ̀ ẹran Yorùbá gbogbo tí bá ń ṣe kò lè dá ṣe Ọlọ́run ló mọ iye obìnrin tí wọ́n ti di ẹrù ẹgbẹ́ fún ayé rẹ̀ ò nítumọ̀ torí pé kò sínú ẹgbẹ́ kan wọ́n kàn ń dà láàmú ni wọ́n á mú mi lọ sétí odò ìgbálẹ̀ ni wọ́n á máa kóbò lójú omi wọ́n á ní káwọn ẹgbẹ́ ò lè bá a sìn lẹ́yìn rẹ̀ ààrẹ ni tí wọ́n máa sọ pé ẹ̀gbin ọ̀run tó lọ ẹlẹ́gbẹ́ ọmọ ni agbára ẹgbẹ́ nílò agbára tí wọ́n fún ọjọ́ tí wọ́n dá fún lọ́lọ́ ta ló sọ bẹ́ẹ̀ fún tó bá jẹ́ pọ́jọ́ tí wọ́n dá fún lọ́lọ́ ló ń gángan ó máa ṣàdúrà wípé ọdún tá a kó sí yìí kóun má sí nínú ẹni tí wọ́n gbégbìn tó bá wà nínú ẹgbẹ́ ṣé kò ní mọdé ìtijọ́ tí ó lọ ni ẹlòmíì ò ní ọ lọ fa agbára tó ju ẹ̀mí ẹ̀ lọ ni àìmọye ní ọfà tó ju tóun ń fà lọ ẹ̀mí wọn ò bọ́lé lórí àràbà tó ń ra mú odò ń gbá rere. ń gbá rere àwọn tó máa wẹ̀ ń bodò lọ 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 àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Àkùránì ní dọ̀rùn fàtọ́ọ̀lì buwọ́lì mọ́tìlù èyí ọmọ jẹ́ ẹ̀kọ́ fún ẹ torí ẹ bá fẹ́ pé dọ̀rùn fàtọ́ọ̀lì ẹni tí ń wá nǹkan lọ sọ́dọ̀ èèyàn ọ̀lẹ ni ẹni ẹ̀ ń wá nǹkan lọ sọ́dọ̀ ẹ̀ ọ̀lẹ ni ẹni tí ń wá nǹkan lọ sọ́dọ̀ ẹ̀ ọ̀lẹ ni ẹ̀yin méjèèjì Ọlọ́run lẹ́jọ́ ń pè. Gbégbin ọ̀run bá lágbára ni yóò yẹ kú fúnra ẹ̀ gbégbin ọ̀run bá lágbára ni yóò yẹ ẹlòmíì ò tún parọ́ mọ́ wọn lò lọ sí iṣẹ́ ìgbàlà fẹ́ nìkan iṣẹ́ ìgbàlà yẹn lọ jálè lórí irọ́ ni Ọlọ́run ti kọ àsìkò tó ń kálukú kú láyé wíwá tá a wà láyé bígbà tá a wọ mọ́tò ni bus stop tó ń kálukú ti bọ́ọ̀lẹ̀ ó ti yé Ọlọ́run àwa tá à ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ́ ń gbọ́ ta ni kú kọ́kọ́ kàn nínú àwa tá à ń sọ̀rọ̀ àtẹ̀yìn Ọlọ́run nìkan ló mọ̀ ìjọ tó ń kálukú ọlọ láyé Ọlọ́run nìkan ló mọ̀ ọkọjá òye ẹ̀dá iná lọ àyíndà ilmu sáà Ọlọ́run ni mo fi nǹkan márùn pamọ́ fẹ́ nìyàn eléyìí tí mo fẹ́ lò ń bẹ̀ ní ọjọ́ tó kú àti ibi tó kù sí Ọlọ́run nìkan ló mọ̀. Arákùnrin kan náà àwọn olówó ayé òun ló ó ya owó tá a lè sọ púpọ̀ ní zamani rẹ̀ lápèjúwe ó ya $1 billion sẹ́gbẹ́ kan ó lóun fẹ́ já àyà Qur'an ó lóun gbọ́dọ̀ àyà Qur'an sọ yìí pé Ọlọ́run nìkan ló mọ ibi tẹ́dá ó kù sí Ọlọ́run ló sì mọ ibi tí bọ́dì ẹ̀dá ó sùn ó lóun fẹ́ járọ̀ yẹn òun yọ $1 billion sọ́tọ̀ nínú $1 billion yẹn ẹ lọ káàfù àpáta ẹgbẹ́ grave ẹgbẹ́ sàárè òun sínú àpáta gbogbo nǹkan gbádùn ayé ní kẹ́ẹ̀kọ́ síbẹ̀ ẹ jẹ́ kí electric ó débẹ̀ kó jẹ́ pé tóun bá lọ 100 ọdún tóun bá ti lọ AC ọgbọ́dọ̀ má máa ké níbi tẹ́ ẹ bá gbé bọ́dì òun sí. gbogbo nǹkan tẹlifíṣàn gbogbo social media ẹ kọ́ síbẹ̀ níjọ́ òun bá kú ibẹ̀ ní kẹ́ ẹ gbé òun sí. ẹ wá sọ fáwọn dókítà kan gba owó iṣẹ́ wọn òun ò gbọ́dọ̀ jẹ́ra 1000 years to come. òun fẹ́ kẹ́ ẹ mọ̀ pé irọ́ ni Kùránì pa. ẹ lọ Google tàn tí mò ń wí arákùnrin yìí wá rìnrìn àjò ńjọ́ kan ó kó ìyàn òun àtẹ̀yàn 400 òun ló sponsor èèyàn 400 tí wọ́n tẹ̀lé tí wọ́n jọ wọ aeroplane wọ́n jẹ́ 401 tí wọ́n bẹ nínú aeroplane wọ́n lọ sírìn àjò plane bá já lójijì ó dínú òkun nínú owó tó dẹ̀ fi sílẹ̀ ni pé anywhere tó ń bá kú sí kódà bó ń bá já sínú òkun ẹ lọ wá bọ́dì òun jáde ẹ make sure pé gbé bọ́dì òun dé ibi tí òun gbẹ́ sílẹ̀ yìí ní bá bẹ̀rẹ̀ sí náwó wọ́n bá ń wá àwọn òkú wọ́n padà rí aeroplane yẹn níbi tí wọ́n náwó dé fà wọ́n dẹ̀ rí òkú yọ nínú gbogbo ẹni tó kú sínú òkun wọ́n rí èèyàn 400 yọ ẹyọ ẹnìkan ni wọ́n rí yọ tá lẹ́ni tí wọ́n rí yọ bàbá olówó
bàbá olówó ni wọn ò rí yọ, wọ́n rí tálíkà yọ. Ló jẹ́ kí n sọ lẹ́ẹ̀kan wípé àbẹ́ ìráyé lóde ni. Dókítà dẹ̀ fò sánlẹ̀ ó kú, ẹni tí ń tọ́jú aláàárẹ̀ onísìnbẹ̀ láyé. Ta wá lálágbára, ènìyàn lálágbára ni àbọ̀lọ́. Allah. Ta ló ń tọ̀hún tá fà ń fọwọ́ kìyà fún, ta làáfà náà níwájú Ọlọ́run. Ta ló ń tọ̀hún tí pásítọ̀ ń fọwọ́ kìyà fún ọ, ta ní bàbá rẹ̀ níwájú Ọlọ́run. Allah. Ta ló ń tọ̀hún tó níṣẹ̀ṣe kan fọwọ́ gbáyà fún ọ, ta lòun níwájú ọba tó dá yàtọ̀. Allah. Ọba tó jẹ́ pé gbogbo wa bí adìyẹ tí wọ́n ń sìn lágbo ilé la rí lọ́wọ́ Ọlọ́run. Ẹni ọba wù ni ó mú pé ikú kan, ikú kan, ikú kan, ẹni ikú bá ti kan ò gbọdọ̀ dúró mọ́, ó ń bá tiẹ̀ lọ nù. Allah. Láyé John, táwọn ọmọ wẹrẹ bá ń ṣeré ládùúgbò, tán ń ṣeré nínú èrùpẹ̀. Ìhìlámù anamali ayatu dunia láìbùn wà láàwùn. Àpèjúwe ayé bí erémọdé ni, bí eré àgbà. Àwọn ọmọdé kóra wọn jọ. Ìyá ọ̀kan rán ní epo kó lọ ra palmoil wá. Ìyá ọ̀kan rán ní maggi, ìyá ọ̀kan rán ní ṣúgà, ìyá ọ̀kan rán ní chocomilo. Òǹkàlùkù wọn lọ wọ́n pàdé ní junction. Wọ́n ti gbàgbé iṣẹ́ tí wọ́n rán wọn, náà bá bẹ̀rẹ̀ sí ṣeré. Allah. Ọ̀kan ní ẹ jẹ́ kémi ṣe bí mọ́mì, ìkan ní ẹ jẹ́ kémi ṣe bí dádì. Èyí tí ó ṣe bí mọ́mì kò láṣọ tó ró mọ́ra. Ìkan ró sọ mọ́ra débẹ̀, wọ́n ní ya aṣọ ilé yìí, ó yaṣọ ẹ̀, ó dè mọ́ra. Ìkan fẹ́ ṣe bí dádì, kò mú fìlà débẹ̀, ó sì fìlà lórí ẹnìkan, ó dé. Wọ́n ti wá ṣeré, wọ́n ti gbàgbé pé iṣẹ́ kan ni wọ́n rán àwọn. Allah. Níyà ọ̀kan nù wọn bá dìde pé ẹ mọ̀ gbà mí. Ọmọ tí mo ránṣẹ́ látàárọ̀, ọbẹ̀ gan ti jóná. Ló bá pe lóhùn rárá, lágbájá o. Gbígbọ́ tó gbọ́ báyìí ó ní yé. Mọ́mì ti pè mí, mo ti kẹ́ran lẹ́ni, mo ti gbàgbé pọ́nrán mi ń sẹ́. Dídìde tó dìde báyìí. Ẹni tó ní aṣọ tó rómọ̀dì, ó sáré fa nǹkan ẹ̀ tú. Ẹni ó ní fìlà, ó sáré yọ nǹkan ẹ̀. Ó kálukú túká lọ́tọ̀ọ̀tọ̀, bó ṣe wá, bó ṣe débẹ̀ náà lọ padà sọ́dọ̀ òbí ẹ̀. Allah. Bọ́rọ̀ Ọlọ́run ṣe rí nu. Àwáyé ló fìfo, á padà sọ́dọ̀ Ọlọ́run ló fìfo.